Ẹ kú kalẹ̀, ẹ kú òde bí àsìkò yìí, ẹ sì kú gbogbo ọjọ́ ṣe rí. Ìròyìn ayọ̀ ni mo mú tọ̀ yín wá láti iléeṣẹ́ móhùnmáwòrán wa tí a mọ̀ sí Saka tẹlifíṣàn. Ìròyìn ayọ̀ ni pé ètò kan pàtàkì, ètò fún gbogbo olóríire, ètò fún gbogbo aláṣeyọrí yóò máa dé sójú ìwòran yín ní gbogbo ọjọ́ Sátidé pẹ̀lú Abíọ́dún Oyèkúnlé. Fìgbàyẹmí lórúkọ ètò ọ̀hún, ètò tó ṣetán láti ṣe atọ́nà ẹ̀dá débi àṣeyọrí nù. Abala méjì lè fi pín sí. Abala àkọ́kọ́ lórí ètò yìí, òun ni mo pè ní etí ẹ̀ mélòó. Abala etí ẹ̀ mélòó láti máa ṣíra wa létí pẹ̀lú àwọn ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan tá a lè lò fódiwọ̀n ayé wa. Abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí, òun ni mo pè ní ìrìn àjò àṣeyọrí. Abala ìrìn àjò àṣeyọrí láti máa sọ ìtàn àwọn aláṣeyọrí bí wọ́n ṣe rìn tí wọ́n fi di aláṣeyọrí lórí ohun tí wọ́n yàn láàyò. Orí ètò náà lẹ́tì máa gbọ́. Ẹ̀yin ṣáà ti bá wa subscribe sórí Saka tẹlifíṣàn lórí YouTube. Tẹ́ ẹ bá ti subscribe sórí Saka tẹlifíṣàn lórí YouTube, gbogbo tá à ń gbéṣe nílé iṣẹ́ yìí lẹ́ẹ̀máríwò lóòrèkóòrè. Ẹ má gbàgbé Abíọ́dún Oyèkúnlé náà ló máa já tó kó ètò yín. Èmi a máa pé èmi ni àrólé Lísàbí ọmọ agbègbè àkàlà, ọmọ erin jogún ọlá erin jogún owó, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùnlé adógbẹrú má dùgbẹ̀ kan ẹrú ní í sinmi ẹ̀kọ́ kìí síyàn. Wọ́n bí mi lákè mo gbó lẹ́nu bíi jẹ́jẹ́, wọ́n bí mi ní gbẹ́gbòrá mo gbó lóhùn bí ọ̀jẹ̀. Èmi lọmọ yánmuyánmu lóru òkè nàmùnàmù lóru òkè. Èmi lọmọ òru là á ṣèkà, èyí tó bá ṣe irú ẹ̀ lọ́sàn-án òní fún ara mi lọ nílé bàbá tó bí mi lọ́mọ. Tẹ́ bá fẹ́ kéde tàbí ẹ fẹ́ polówó ọjà yín, ẹ yẹ kàn sí wa lórí ẹ̀rọ 08066450611 lẹ́ẹ̀kan sí 08066450611 fúnra mi ní gbé. Tàbí lẹ́yìn òbá wá fẹ́ ṣe bẹ́ẹ̀, ẹ̀yin wá lè wá bá wa nílé iṣẹ́ wa ní 18 Ajali Street, Airport Road, Ajao Estate nílùú Èkó. Kò ṣe má wò ní tó Fìgbàyẹmí. Ẹ gbọ́dọ̀ mísì ẹ̀ kú ojú lọ́nà.